Ògbómọ̀ṣọ́ yìí ó kàn wá kò dẹ̀ tún kàn wá àwọn èyí bà ló onílù jẹ́. Allahu Akbar. Ọpẹ́ la fẹ́ dá fún àwọn nǹkan ńláńlá tọ́lọ́run tọwọ́ rábítà ṣe. Allahu Akbar. Rabitatul a'imma wal ulama fi biladi Yorùbá. Bẹ́ẹ̀ tó dẹ̀ tọwọ́ sí Markazi nípa ń bẹ̀. Ipa tí ò ṣe kó dànù. Tí ò ṣe kó dànù. So a dúpẹ́ fún wọn torí pé a ṣe conference níjẹ̀bú Òde. Ọlọ́run ní kó ní nàtáì. Odidi ọjọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ni. Non-stop. Ọlọ́run ní kó ní nàtáì. Alhamdulillahi Rabbil alamin. So nàtáì jù tó níyẹn yóò mú ariwo dání. Ariwo tí yóò máa jẹ́ negative salibi àti tí yóò máa jẹ́ positive ìjábí. So méjèèjì ní kí wọ́n máa retí o lè máa retí o fẹ́ gbóre ni wọ́n fẹ́ máa rí o tí ẹ fẹ́ o fẹ́ rí kíní rárá o fẹ́ rí bú rárá. Kò sí èyàn ò lè kódà Ọlọ́run gan ṣé ó là lọ́wọ́ àwa tó dá ní kò là lọ́wọ́ wa. So àìlà lọ́wọ́ wa yẹn yóò ti jẹ́ kéèyàn ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀gẹ̀. Inú nẹ́táìjì tó ní ni pé one a lọ lẹ́yìn ìgbà tá a lọ Ìjẹ̀bú yẹn nínú oṣù tá a wà yìí a lọ Ìkàrẹ́. Bẹ́ẹ̀ni. Ìkàrẹ́ yẹn odidi ọ̀rọ̀ ni. Ìgbà yẹn a lọ Ògbómọ̀ṣọ́. Odidi ọ̀rọ̀ ni. Rábítà ló dẹ́rìn méjèèjì. Rábítà ló rìnrìn méjèèjì pẹ̀lú ìmọ̀ sí Markazi. So alhamdulillah Rabbil alamin. So oríṣiríṣi dọ́jà ló dẹ̀ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí tí kálukú ń bọ́ sórí gbogbo kálukú náà lákì o. A fẹ́ dúpẹ́ fún wọn. A dúpẹ́ fún Rábítà President General. Sheikh Muhammad Jamiu. Bẹ́ẹ̀ni lákọ̀ọ́kọ́. Secretary General. Sheikh Abdulhamid. Lẹ́yìn bàbá wa Ìmáàmù Ìbàdàn. Agbọ́tọmọ kékeré. Lẹ́yìn yẹn bàbá wa ní Abẹ́òkúta bàbá Abdullah Bangbọ́lá. Habeebullah wa ra'ahu. Lẹ́yìn yẹn bàbá Musa ní Ọ̀ṣun ní Òṣogbo. Lẹ́yìn yẹn ìmáàmù àti gbogbo àwọn bàbá Gbàjàbíàmílà ní Èkó ń bí. Gbogbo wọn lákì. So ọpẹ́ yẹn ó pọ̀ Ọlọ́run ló lè dúpẹ́ fún wọn. Lọ́pọ̀ akílẹ̀ Ìjẹ̀bú. Bàbá kódà ó ṣe bàbá ìmáàmù akílẹ̀ Ìjẹ̀bú a dúpẹ́ púpọ̀ fún wọn. Púpọ̀. So bí ìyẹn ṣe rí nìyẹn tó tí ò bá mọ pé dá fún yàn o lè mọ pé dá fọ́lọ́run.
kò sẹ́ni kankan tó yọ́lẹ̀ níbi ọpẹ́ yìí kò sẹ́ni kankan tó gbogbo yọ́lẹ̀. bàbá ìmáàmù àtàwọn àwọn olóyè sínú rábítà. bẹ́ẹ̀ni mufti Sheikh Abdulrazak Abdulaziz Ìṣọ̀lá mufti diyar biladi Yorùbá. àti àwọn wúkàláù wakilul muslimin fi biladi Yorùbá Sheikh Iskil Sugar àti àwọn yẹn. bẹ́ẹ̀ni àti àwọn ẹ̀ka nínú rábítà náà. nínú rábítà so gbogbo wọn ẹ mú kí. bàbá wa Sheikh Muhammad Taofik Akéwùgbàgò amiru Ittihadul Wa'izin. so òun yẹn mo kí tó pọ̀. Sheikh Mustapha Hamza Dohak mo kí òun náà. so bẹ́ẹ̀ gbogbo wọn náà ni mo kí. kódà tún kí bàbá olóyè tuntun Fakhrul Ulama. Fakhrul Ulama Ìkàrẹ́ ni so mo kí òun náà. so kọ́lọ̀ bá mi kí wọn. ẹ wọ́n sọ̀rọ̀ nípa rihla islahiyya lọ sí Ògbómọ̀ṣọ́ níbi ó mú àwọn dọ́jà jáde. bẹ́ẹ̀ni ara wọn tí wọ́n sọpọ́tì ẹ pé kí ni wọ́n lọ ṣe àdẹ́ra wọn tí wọ́n sọ pé àfẹ́ ṣeun. gbogbo wọn náà la kí. àtẹni tó sọ pé kí la wá ṣe. bẹ́ẹ̀ gbogbo wọn náà la kí. wọn náà tún gbẹ̀bùn. a kí wọn bọ̀dé nǹkan tí ò yé kálukú ọ̀rọ̀ Ìbàdàn ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí ó kàn wá. Akramakumullah. kò dẹ̀ tún kàn wá. ó kàn wá nípa pé ẹgbẹ́ kan rábítà ó wà l'Ógbómọ̀ṣọ́. rábítà wà l'Ógbómọ̀ṣọ́ bí ìlú kọ̀ọ̀kan ṣe ní. so wíwà l'Ógbómọ̀ṣọ́ tó wà l'Ógbómọ̀ṣọ́ yìí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ó kàn wá but a fi lé àwọn rábítà abẹ lọ́wọ́ kan ṣe òun ló jẹ́ ká kọ́kọ́ dákẹ́ torí àwọn náà nílùú. àwọn ni wọ́n sì mọ tí ń ṣẹlẹ̀ àwọn náà dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ a fi lé wọn lọ́wọ́ wípé àwọn nìkan ṣe kódà bá ràn wọn but a ti mọ̀ pé iṣẹ́ wọn ni wọ́n dẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé iṣẹ́ tí rábítà ń ṣe ni. rábítà yìí dà nǹkan kò ń dà kan àtúnṣe ló máa ń ṣe. so kíní ò wá gba kò dákẹ́ wọ́n dàbẹ́ pé agbára tiwọn náà ò kà lọ́rọ̀ àwọn ará àta kálukú ń dá sí kálukú lórí social media. ẹni tí ò mọ tí ń ṣẹlẹ̀ nínú ìlú yẹn. bẹ́ẹ̀ ni tí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. wọ́n kàn ta kámẹ́rà ni. ọdìkọ́ máa ń pẹ́ kíní báyìí ni wọ́n ṣe kíní kan ni. òun náà mujtahidu ni. akramakumullah. in akhta'a man ijtahada fa asaba. falahu ajran. wa qad yusibu wa yukhti. so tó bá bọ́ sí àáfún tí ò bá bọ́ sí ó ṣe tiẹ̀ bọ̀ kò ṣe ẹyọkan. so ìyẹn but mo fẹ́ mú hadisi kan wá pé kí n tó lọ bẹ́ẹ̀ ọba Ìbà àbí Ìbà bẹ́ẹ̀ ni sà ní Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni sà. wọ́n wá sí rábítà yẹn náà ni conference náà wá èmi ni mo ṣíà conference
so a níbi tá ń lọ nù conference yẹn toro ní team tòró ní team akramakumullah so tí a bá bí wọ́n bá gbà á tó yẹ pé ìyẹn là ń discuss ń bẹ̀ àní lójútùú yóò gbé wa kúrò níbi tá ń lọ yóò gbé wa kúrò níbi tá ń lọ akramakumullah so mo pend ẹ̀ but kó wà nù communique tó máa jáde so wọ́n dẹ̀ gbìyànjú nígbà tá a reach communique yẹn ìgbà ni wọ́n á sọ fún àwọn tí wọ́n ṣètò à ń láti lọ s'Ógbómọ̀ṣọ́ yẹn torí kábíyèsí yẹn pé ẹni tó bá wà lókèèrè kò lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ so àfi kó wá sínú Ògbómọ̀ṣọ́ kó wá béèrè kí ló ń ṣẹlẹ̀ ìgbà yẹn ni ó tó mọ. so ìyẹn ń jẹ́ ìdáhùn fún ta ló pè wọ́n. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ta ló pè wọ́n kọ́ nǹkan wa ni nǹkan wa tún kọ́ pé èyí tó súnmọ́yàn òun ni ká sọ pé ó kàn mí but ó jìnnà sí mi díẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó kàn mí gbọ̀ngbọ̀n. ìyẹn máa lábúdà mí ni wọ́n. so kíní yìí òun ló kéwú fún yín pé ìyẹn mú wa rántí bóyá àwọn gbogbo kálukú náà padà á mọ̀ àdíìsì tí mo fẹ́ mú wá àdíìsì yẹn sọ wípé àwọn méjì ń jà jíjà tán ń jà yẹn nítòsí ànábì wà nínú ilé sallallahu alayhi wa sallam ó ń gbọ́rọ̀ ìjà wọn ìgbà tó ń gbọ́rọ̀ ìjà wọn lànábì wá ní kálukú wá débẹ̀ o kálukú wá ní wọn wá rojọ́ ìkíní rojọ́ ìkejì rojọ́ ànábì ní fala'alla ba'dakum alsana min ba'd ẹnu ẹnìkan lè mú ju ẹnìkejì lọ fa aqdi lahu min haqqi akhihi shay'an tí wàá dájọ́ fún ẹnu tí ẹ dùn ó sì mẹjọ́ rò ó dẹ̀ mẹjọ́ rò so tí ó wàá jàre àmọ́ ààrẹ tí mo dá fún yẹn qit'atun minan nar ègígé kan nínú iná ni mo gé fún wa man qadaytu lahu báńkà ومن قضيت له بحقه بحق أخيه فله قطعة من النار. ẹni tí ń bá dájọ́ fún tó tẹ̀jà sí pé mo gbé ààrẹ fún tí ó sì lẹ́tọ̀ọ́ sí látara bó ṣe ń rojọ́ kó mọ̀ pé ègígé kan nù náà ló ń gé fún. Allahu akbar sallallahu alayhi wa sallam. إنكم تختصمون إلي. ẹ̀ ń jà ẹ̀ ń wá bá mi. ولعل بعضكم أن يكون ألحن بحجته من بعد. ẹnìkíní ó lè ro ẹjọ́ ju ẹnìkejì lọ. فأقضي له على نحو ما أسمع. ṣẹ́rá àdìsí yẹn ìyẹn tún rìwáyà mi ni but ẹ jẹ́ ká lò tí n bá dájọ́ fún bẹ́ẹ̀ kó mọ̀ pé gígé kan iná kan ni òun gé fún yẹn inú kó gbà á àbí kó jùlẹ̀ kó sọ pé kì í ṣe tó so eléyìí òun ni là ń láti tẹ̀lé ṣe bá àfáà náà pè wá ìwọ tó fẹ́ dá sí iná àfáà ló pe rẹ̀ kí ni ṣẹ̀ríà sọ hadith anabi ni sallallahu alayhi wa sallam hadith anabi yẹn ṣó la fẹ́ fi ṣiṣẹ́ ni àbóhùn la fẹ́ àbáfẹ́ tì sẹ́gbẹ̀ẹ́ ká máa ń lò fẹ́nu so
gẹ́gẹ́ bí rabitatul a'imma wal ulama fi biladi Yorùbá. a gbọ́dọ̀ lò fẹ́nu, a gbọ́dọ̀ lò fẹ́nu. Nǹkan tá a máa gbé kalẹ̀ rí, tá a bá mú Quran hadith tá a gbé kalẹ̀, òun la fẹ́ fi dájọ́. So ọ wá jẹ́ tánàbí dẹ̀ sọ fáwọn tí wọ́n ń jà yìí wípé ana basharu innama ana basharu, èèyàn bíi ti yín lèmi náà, mi ò sí ń bẹ̀ gbà tẹ́ ń jà, mi ò mọ nǹkan tó fàjà, ẹ̀yin ẹ̀kàn kó jà wá bá mi. ولعل بعضكم أن يكون ألحن بحجته من بعض. Riwaya mi alisana lisan, ó ní lisan alẹ́ mú fa'aqdi lahu, so tó wọ́n wà dájọ́ fún bẹ́ẹ̀. ìyẹn òun ni pẹ́rẹ́gì tí ó wà nílẹ̀. pẹ́rẹ́gì tó wà nílẹ̀. So pẹ́rẹ́gì tó wà nílẹ̀ la fẹ́ fi dájọ́, àti ẹ̀ ní dájọ́. Wọ́n jẹ́ sí pé bá nẹ́bí ṣe ní èèyàn lòun náà, gbogbo bàbá táwọn arábítà èèyàn làwọn náà, ẹjọ́ tí wọ́n bá gbọ́ lọ́tún àti òsì, òní pẹ́rẹ́gì tí wọ́n fẹ́ gbé kalẹ̀. Òní pẹ́rẹ́gì tí wọ́n fẹ́ gbé kalẹ̀ la fi gbé ìgbésẹ̀ tá a gbé yẹn. Kò dẹ̀ ń ṣe ní ojú kan. tó rọ́bà yẹn náà sọ fún wa pé ẹ wá sí Ògbómọ̀ṣọ́, ẹ wá wádìí lọ́tún lósì. Èèyàn ṣe ń gbé òkèèrè máa dájọ́, àbí fóun kọ tẹ́nìkan bá pè é nínú tẹ́nìkan pè kí kálukú kójú kálukú kóra wọn, kì í dẹ̀ ṣe ipa fẹ́ parí ìjà. Ẹ̀gbọ́n lórí ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn bá ṣe kíní ni ẹ̀ bá parí ìjà yẹn rárá, wọ́n ti ń jà. Àwọn rábítà Ògbómọ̀ṣọ́, àwọn ọlọ́gbọ́n ló wà l'Ógbómọ̀ṣọ́, onílàákàyè, olóye, àwọn àfáà onímímọ̀, ẹlẹ́sìn. Ṣáàmà á débẹ̀ á máa pa ń pé ìwọ dákẹ́, ìwọ má sọ̀rọ̀, ìwọ dákẹ́, ìwọ nílùú onílùú. Àwọn èyí bà ló onílùú jẹ́. Afsaduha wa ja'aluha izzataha aliha zillatan wa kadhalika yaf'alun. Bàbá ní rábítà ò ní ṣerú ẹ̀ láyé. Wọ́n ní ṣerú ẹ̀. So nípa bẹ́ẹ̀ yẹn, ìrìn tí wọ́n rìn nìyẹn. So àwọn tó dẹ̀ lọ nínú rábítà, wakil muslimin, gẹ́gẹ́ bí olóyè rábítà, Radio Hiskil Sugar, Sheikh Abdulaziz mufti gbogbo ilẹ̀ Yorùbá. Tọ́rọ̀ bá di ọ̀rọ̀ fàtíwá yóò lè dá sí, yóò lè lò. Ẹlẹ́ẹ̀kẹta, Akéúgba Gold, Rọ́ìsù Ittihadil Wa'izin. Ẹlẹ́ẹ̀kẹ́ jẹ́ ọdún nínú rábítà. Tó ń jẹ́ ọdún nínú rábítà. Bàbá Ọ̀yọ́. Nítorí pé Ọ̀yọ́ state òun ní kíní yẹn. Ọ̀yọ́ state yẹn, àwọn tó bá jẹ́ Ọ̀yọ́ state a fi wọ́n síbẹ̀ kán mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú wọn. So wọn ní lọ kánkán wà ń bẹ̀ kánkán máa gbọ́ lẹ́yìn pé wọ́n lọ. So àmú àwọn yẹn wọ́n wà ń bẹ̀. Sheikh Abdullah Juma àti Sheikh Miftahuddin Salahuddin Olóyè wọ́n wà. Ọ̀tọ̀ ní state generally, ọ̀tọ̀ ní ìlú. Bẹ́ẹ̀ni sà. Ìlú mélòó ló wà lábẹ́ state yẹn? Ògbómọ̀ṣọ́ wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni sà, lábẹ́ Ọ̀yọ́. Lábẹ́ Ọ̀yọ́ state. Ìbàdàn wà ń bẹ̀. Ìbàdàn wà ń bẹ̀, Ọ̀yọ́ wà ń bẹ̀. Ìgbà tá a dẹ̀ fẹ́ lọ,
a pè àwọn ará Ìbàdàn. káwọn náà ṣáraka níbi ìrìn àjò. bẹ́ẹ̀ni a pè pọfẹsọ kéèké ọlọ́ṣọ́ kó tẹ̀lé wọn. lórí ìrìn àjò yìí. lórí ìrìn àjò yẹn but ààrí. So bí ìrìn yẹn ṣe rí nìyẹn. ẹ̀kọ́ dámà ó zúrù. rárá. àwọn jẹ́ sí pé kò ń ṣe pé rábítà ń ṣe àbòsí pé wọ́n yí àwọn kan lẹ̀. láyé akramakumullah. rábítò lábòsí kí kálukú wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. fact finding ni àwọn contingent tí wọ́n lọ yìí. bẹ́ẹ̀ni so kò sí nǹkan tí wọ́n fẹ́ fi pamọ́. kò dẹ́ ń ṣe pé kí wọ́n lọ ṣègbè lẹ́yìn ẹnìkan. rárá. òun náà ìfọ̀lá alábà àdọ́kùn alsana min ba'd. báwo ló ṣe fẹ́ máa téèyàn méjì bá ń jà ẹni tó fẹ́ lájà kò gbọ́dọ̀ ṣògbè lẹ́sílẹ̀ ìwọ náà doníjà nìyẹn. o gbọ́dọ̀ di ìkẹta àjànú. ó doníjà nìyẹn. ó gbọ́dọ̀ wà neutral pátápátá. ìyẹn ló kádájọ́ tí èèyàn fẹ́ kẹ́jọ́ lọ bá kó ti máa gbè lẹ́yìn ẹnìkan. ẹjọ́ yẹn ò lè lálàáfíà. kódà tó bá mọ̀ ọ́ tó ṣe gbogbo ẹ̀ wàá kájú kúrò bí ìgbà tó mọ̀ ni. ẹjọ́ tán bá rò kalẹ̀ òun ló fẹ́ dá. àkàràkùnlá nínú nǹkan táwọn èèyàn tó wá ń sọ wọn náà ní pé ẹlẹ́fẹ́ lọ pé ẹjọ́ lọ́dọ̀ ìkan kìíní ìkan kejì kí ló dé tẹ̀ ń gbé Mubashir tẹ̀ ń gbé live. gbé live. àkàràkùnlá sọ. ṣé lọ ṣáwó ọ̀rọ̀ tó ti wà nílẹ̀ tí èyí sọ̀rọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó dẹ̀ ká orí social media kìí sọ̀rọ̀ má jẹ́ agbọ́mọ́. so lílọ ta fẹ́ lọ yẹn ní lọ ká kí ìkan máa sọ pé ọ̀dọ̀ mi náà wá ọ̀dọ̀ kí gbogbo ayé rí. ó jẹ́ sí pé gbogbo àwọn tí wọ́n ń fọ́lò péjì rábítà àwọn gan ti mọ ọ̀pọ̀lọpọ̀ fáàkì yẹn. bẹ́ẹ̀ni pẹ̀lú lílọ yẹn. kán máa wo iṣẹ́ tí rábítà lọ ṣe tó lọ ṣe ń bẹ̀. wọ́n sì ní pé kò ń ṣe péjì ẹnìkan péjì rábítà ni. bẹ́ẹ̀ni pé rábítà ló ní nǹkan. so òun ni. rárá. so bó ṣe rí yẹn. ọpẹ́ yìí sà níbi àwọn fact findings ẹ wá ní kí wọ́n lọ ṣe ẹ má bínú sà yín jẹ́ report wọ́n ti mú wá bil jumla. report wà. report wà yẹn èmi ò ní sọ. mi ò ní sọ báyìí torí gbogbo nǹkan tí wọ́n gbọ́ yẹn wọ́n á kọ kalẹ̀. àwọn tá a rán lọ wọ́n á kọ kalẹ̀. nǹkan tá a gbọ́ lọ́tún rẹ̀ tá a gbọ́ lósì rẹ̀ tá a gbọ́ níbí rẹ̀ tá a gbọ́ ní. so wọ́n dẹ̀ dọ́dọ̀ àwọn rábítà Ògbómọ̀ṣọ́ bí ṣe sọ yẹn wọ́n dọ́dọ̀ àwọn Muslim community l'Ógbómọ̀ṣọ́. Muslim community yẹn nàkómi ò wà nù ọ. gbogbo wọn jọ kó jọ sí secretariat rábítà. so ibẹ̀ ni wọ́n ti lọ rí wọn. wọ́n sọ̀rọ̀. ìyẹn ni ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́. a dẹ̀ ti sọ fún wọn ní Ògbómọ̀ṣọ́ yẹn pé wọ́n ń bọ̀. kò ṣe pé wọ́n lọ jálù wọn rárá. lára àwọn nǹkan tí àwọn bàbá gbọ́dọ̀ bá wa clarify nìyẹn
so because ọ̀rọ̀ ń jáde pé wọ́n notify àwọn pé wọ́n wà prepared pé tó bá yẹ pé ti sọ ní lágbájá báyìí ló yẹ kó wà. Kò sí ẹni tá a prepare mind ẹ̀ ní gbogbo àwọn àtàràfù yẹn bẹ́ẹ̀ni kódà tó bá ti kúrò ní tọ́ràfù méjì àtàràfù ogun wọn ni wọ́n ti mọ̀ pé rábítà ń bọ̀. wọ́n ń bọ̀ ìjọba ẹ̀dẹ̀ ni wọ́n ń bọ̀ gbogbo àwọn tọ́rọ̀ kàn ní Ògbómọ̀ṣọ́ gbogbo wọn ni wọ́n mọ̀ ìpọ́n ń bọ̀. Ọba kábíyèsí ọba Gandhi Adéoyè so òun náà mọ̀ pé wọ́n ń bọ̀. so wọ́n fún Ògbómọ̀ṣọ́ wọ́n mọ̀ ìpọ́n ń bọ̀. Àwọn olóyè ọba wọ́n mọ̀ ìpọ́n ń bọ̀. Àwọn olóyè ìlú wọ́n mọ̀ ìpọ́n ń bọ̀. Àwọn elétò ọba Ìbà wọ́n mọ̀ ìpá wọn ẹ̀bọ̀. Kódà ọba báyẹn ìgbà tí wọ́n máa débẹ̀ ó wá sọ fún wa pé ó kù bí tán tó máa dé. Gẹ́gẹ́ bí ẹni pé àwọn wà nínú ìlú wọ́n mọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ìlú wọn. Wọ́n tó ń ṣẹlẹ̀ but a lè yabẹ̀ yẹn mọ́. A fi sọ pé kí wọ́n máa bọ̀ kán padà. Àwọn tí wọ́n lọ yìí odidi bí ọjọ́ 4-5 ni wọ́n lò nírìn àjò. Kán tó ṣẹ̀ṣẹ̀ wá máa wá wípé wọ́n tún fẹ́ lọ sọ́dọ̀ àwọn èèyàn kan tàbí sọ pé òkè kan ìyẹn àti tó pẹ̀lú ẹjọ́ táwọn ẹlẹ́jọ́ rò àwọn tó yá sí àwọn tí ọ̀rọ̀ kàn gẹ́gẹ́ àtàràfù ni. So tọ́ráfù kìíní rojọ́ tọ́ráfù kejì rojọ́ àti gbọ́. Ọba núùlú náà dẹ̀ sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ ọba Gandhi ọba Ìbà òun náà sọ̀rọ̀. So àwọn tó bá kù tí wọ́n bá dá sọ̀rọ̀ tá a bá jẹ́ kán dá sọ̀rọ̀ a fẹ́ parí ẹ̀. Torí àwọn gangan kan ló níjà. Àwọn a fẹ́ parí ẹ̀. Ẹjọ́ yẹn wọ́n máa gùn. Èní àwọn tó dẹ̀ lọ yìí wọ́n ti kúrò nílé ti pé wọ́n fi ìyàwó lẹ̀ wọ́n fọmọ lẹ̀ wọ́n fi gbogbo dúkìá yẹn wọ́n fi ṣẹ́ wọ́n lẹ̀. So ká tiẹ̀ consider yẹn náà odidi kan ni. Kán wá lọ kó wá já sí pé wọ́n kò sábọ̀ kan tí wọ́n fẹ́ mú bọ̀. Ìrìn adúrú rìn yẹn kí wọ́n jẹ́ sí pé rìn eré ni. Ní ọ̀nà tí ìlú yìí tù. So bó ṣe rí nìyẹn. Kí Ọlọ́run kí ó járí pé ẹ sọ fún wa pé ìrìn àjò yìí ó jẹ́ nínú àwọn nàtáìjì tí mọ̀támọ̀rì yẹn mú wá. Bẹ́ẹ̀ni. Nínú àwọn nàtáìjì tá a ti rí ǹjẹ́ gbogbo àwọn bàbá tí wọ́n gbé àwọn èèyàn dìde kí wọ́n lọ ṣe fact finding sí ǹjẹ́ ó ti ní ọjọ́ kan tí wọ́n mú tí gbogbo ayé ó máa retí tọ̀ ìhun tí ó jẹ́ àbọ̀rísà. Ọjọ́ kan tí wọ́n fẹ́ mú yìí tí gbogbo ayé máa retí ẹ̀ ṣé lọ́dọ̀ rábítà ni wọ́n ti ń retí ẹ̀. Torí nínú pé ní sùúrù ṣọ́dọ̀ rábítà ni wọ́n ti ń retí ẹ̀ à ń ṣe onídàájọ́. Fact finding report máa jáde. Report tó bá jáde kìí ṣe nǹkan tá a fẹ́ hálé gbogbo èèyàn lọ́wọ́. 1 àwọn worrying fact kílẹ̀ máa ń pè àwọn ni wọ́n ní fact finding yẹn lọ́wọ́ report lọ́wọ́. Kìí ṣe gbogbo èèyàn la fẹ́ hálé lọ́wọ́. Ẹ ní lójútu
ẹlòmíì làákàyè ẹ mú tóun bá ti wo báyìí yóò ti mọ bí tí kinní ìyẹn ló máa fi sọ fún yín pé ó yá ẹ gbà báyìí ẹ bá gbà báyìí ni so ẹlòmíì làákàyè àárín ló wà òyìn ló máa fi dájọ́ ẹlòmíì dẹ̀ndẹ̀lẹ̀ ní làákàyè wà yóò fẹ́ fà àwọn èèyàn wá bóun yóò fẹ́ fà àwọn sọ̀kalẹ̀ kọ́ ẹkẹ́nìkan máa fà wá. bí rábítà so bẹ́ẹ̀ nìkan tí rìpọ́ọ̀tù yẹn bá jáde àá fún ọba Gandhi àá fún ní rìpọ́ọ̀tù ẹyọ kan fact findings sí rìpọ́ọ̀tù wọn ni òun ló nílùú ìkejì àwọn rábítà tó wà l'Ógbómọ̀ṣọ́ àá fún wọn nìkan ó di méjì àá fún ìmáàmù tọ́líà àá fún ní rìpọ́ọ̀tù kan nǹkan kan náà ni o kọ́pì oníkálukú wọn máa gbà àwọn inú ìdílé àwọn ilé ayé lára wọn á gba kọ́pì kan ó jẹ́ mẹ́rin ìyókù àwa lọ́dọ̀ rábítà kọ́nàjárí so dáhùn ìbéèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wá wàsà wọ́n ní bẹ́yìn rábítà ṣe dìde yẹn kò lè ṣe àbíkẹ́ pa wọn torí bàbá àwọn wọ́n wà nínú àwọn tí ẹjọ́ dá rábítà ní pé bàbá àwọn lúbnà kan ni nínú rábítà tẹ́ bá ti yọ rábítà owó àwọn náà ó dẹ̀ dátà wọn lẹ̀ ọ̀wọ̀ kò sí nǹkan tọ́mọdé ò lè sọ tọ́mọdé bá ń jà ẹ̀bá wọ́n fẹ́ gbà kí n lọ́wọ́ mi fẹ́ gbà ṣé bọ́mọdé ṣe ń behave làgbàlagbà máa behave ni àwọn tó ń sọ̀rọ̀ yẹn a mọ̀ wọ́n nakratun la tu'raf wala tata'arraf kò lè gba márífà ojú nǹkan ẹni tí ó lè gba márífà la máa pè ìpè ńgbà tó tí bàbá yín bá ìjọ dá rábítà lẹ̀ tó máa ń ṣe kí ló mú yín wọ̀nyí níbo náà ti wà látijọ́ yìí ẹnìkan wá lóhun lẹ̀ ẹ pè wá ẹ bá wa wí àwa náà mọ̀ pé iná ń bẹ ẹ dákun ẹ jẹ́ káwa náà mọ̀ pé ń bẹ wọ́n rábítà ni kó mọ̀ ipò ń bẹ tọ́mọ bá ti mọ bàbá ní bàbá tó bá ti mọ bàbá ní bàbá kò ní wàhálà àbí ọmọ tí mọ̀ pọ́ mọ̀ mí nísìnyí lè sanwó skúl báwo ló ti fẹ́ ṣe rábítà ní káwọn mọ̀ pé bẹ́ẹ̀ ni bàbá ó dàbí pé wọ́n ti wá mọ̀ kì í ṣègbà tá à ń ṣe winning team kálukú fẹ́ jọ yẹn kálukú fẹ́ claim èmi náà wà lára yín tánlé ẹ̀ so gbogbo ò ń pa mí lẹ́rìn pẹ̀lú tí ó járe yí pé barka ọlá nàbíwá Muhammad sallallahu alaihi wasallam Sheikh Adam wọ́n wáyé eré gbogbo nǹkan tí wọ́n ṣe náà ló dìtà ọlọ́run bá yóò ṣàlékún òfin wọn bismillah mọ̀lánà mudirul markaz akáṣọ lórí irọ́ ọlọ́run ò ní káyín lẹ̀ báyìí ọlọ́run bó tún jẹ́ kẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo àwọn ọ̀dọ́ ìkáfilè máa mú tọ́ laqad ja'akum ila bani Adam wa hamalnahum fil barri wal bahri ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين